Mọ́mí mi. Kí ló ṣe wọ́n? Àti gbàgbé ni pé a gbọ́dọ̀ perform ritual ká tó kúrò níbà. A gbọ́dọ̀ tẹ̀jẹ̀ lé. Tí Ọlọ́run bá ti sọ pé òkè fáyọ ọlọ́jọ́ ti dé o. Ṣé fáwọn dáàdì? Ní ò fẹ́yìn ọlọ́jọ́ ti dé. Mo fẹ́ béèrè pé irú ikú wo ló wù yín kẹ́ ẹ kú láyé? Ikú. Ikú. Láìsí birthday gift. Irú èyí tó ṣe yìí tí nǹkan bá bẹ̀rẹ̀ sí í ṣe ẹ́ kò sẹ́ni máa mọ̀ díẹ̀. Ṣé mi ni èmi tí mo bí ẹni ò sí ní múdù láti bá sọ? Ìkókò ṣe màmí ò sick. Màmí ní òkú bẹ́yẹ. Ọlọ́run ṣe wá fẹ́ dáríjì ẹ báyìí mi ò rò bóyá ẹ bọ́ sí i. Bébí bá wà nípò ọlọ́ mi ò lè dáríjì ẹ. Sórí tí ò bá sí ìṣẹ̀lẹ̀ kò lè sí ìtàn. Àti jẹ́jẹ́ ni mo ti wà nínú àwẹ̀. Ẹ̀yin gbàwẹ̀ ọlọ́jọ́ méje. Ayákìlá ni pásítọ̀ yìí o. Wọ́n ní káwọn alábìàmọ́ kó sọ̀rọ̀ kó náwó sókè yìí náà ẹ̀yin náà pé ẹni suggestion. Ṣé alábìàmọ́ lẹ́yìn? Ẹ̀yin bàbá àdàdà bàbá tí ò ní ronú yìí. Ṣé mo pé ẹ̀rọ wà lámì? Ọjọ́ tí máa change fún yín nínú ilé, tí máa change fún yín nínú ilé. Àti sọ̀rọ̀ tó máa sọ pé ẹ̀yin lẹ tọ́ mi dàgbà, ẹ̀yin lẹ tọ́ mi dàgbà. Ẹ jẹ́ bí ẹ bá má tọ́ mi. Ẹ pẹ̀lẹ́ ambassador TomTom, ó ń tọ́ ọmọ dàgbà. Àsìgbé ọmọ wọ́ọ̀dù lélẹ̀ sá. Èmi ni ó fi ìlà tèmi wé bọ́gláàrì àwọn ẹlẹ́wọ̀n. Dáàdì, ọkọ àfẹ́sọ́nà mi nìyẹn. Iṣẹ́ kí ni wàá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń tiẹ̀? Ẹ mọ Ọ̀tẹ́dọ́lá. Very chief Michael Ọ̀tẹ́dọ́lá yẹn ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí dáàtẹ̀. Same father, same mother, same blood, same everything. Tẹ́ bá fojú inú ìwé ẹ̀rí bá jọra. Apart from the height. Ẹ ní fèsì Ọ̀tẹ́dọ́lá sí lójú mi. Ṣẹ́ni ọjọ́ tí máa wà yìí tí máa dùn yìí bọ́ọ̀lù ẹ máa rọ̀ pé jọ́nà kọlù yìí ni mo rò pé kò wọ́ọ̀rì yìí. Kí lẹ̀ ń gbọ́? Gbọ́n kankan. Gbọ́ kí ni? Tìlá. Kí ló ṣe? Wọ́n ti fẹ́ na ayé dádì bàjẹ́. Ibi ìgbà tí nínà yìí pọ̀ gan tí ó dìgbà kan tí mi ò fẹ́ gbọ́ ọ́dí ò dádì mọ́. Mo sáré pe ambulance ni. Ó kàn jẹ́ pé ti isolation center náà fún mi. Ṣé wàhálà ti wà ó dẹ̀ ní kí ní sùúrù? Ó ní kí ní sùúrù, ó ti gún jẹ lẹ́nu mi. Kí ló ní mo ṣe? Táwa ní ká wo ìtàn bàbá yìí gan-an. Dádì àmọ́ ọ̀nà Sìndára ńgbà tí Sìndára wà kékeré. Ìyá ẹ̀ ló fi ń jẹ dádì padà yìí. Àti gbogbo ìyá tí dádì náà ó ń bá wọn sọ ẹ̀jọ́ ni.